Peller ń tọrọ mílíọ̀nù mọ́kànlá náírà láti tún ọkọ̀ rẹ̀ ṣe. Ọ̀dọ́mọdé gbajúgbajà orí ìtàkùn ayélujára tí orúkọ rẹ̀ ń jẹ́ Habib Hamzat tí gbogbo èèyàn túmọ̀ sí Peller ló ti ń ké sí gbogbo ọmọ Nàìjíríà láti ràn án lọ́wọ́ lórí bí yóò ṣe tún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tó wà láwàjáàmù ṣe. Peller ló ń bẹ̀bẹ̀ fún mílíọ̀nù mọ́kànlá náírà láti fi tún ọkọ̀ Mercedes-Benz SUV ọ̀hún ṣe. Ó sọ eléyìí di mímọ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára pẹ̀lú bí ọkọ̀ rẹ̀ ṣe ní ìjàmbá láìpẹ́ yìí tó sì bàjẹ́ gidi gan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àyẹ̀wò ń já nígbà tí àwọn àtọ́kọ̀ṣe fún òun ní iye owó tí wọn yóò fi ṣàtúnṣe ọkọ̀ náà nítorí ipá òun kò lè kà lásìkò tí a wà yìí. Ó sọ síwájú pé ìjàmbá ọkọ̀ ọ̀hún tí òun rí náà ṣe àkóbá ńlá fún ọpọlọ òun gan ni, tó sì ní ẹnikẹ́ni tó bá nípa láti ràn òun lọ́wọ́ kó má fi falẹ̀ rárá. Ẹ ó rántí pé Peller ló ní ìjàmbá ọkọ̀ nínú oṣù kejìlá ọdún 2025 ní òpópónà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ nígbà tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára. Ọ̀pọ̀ gbàgbọ́ pé nítorí àfẹ́sọ́nà rẹ̀ ìgbà náà Jafis tó já jù sílẹ̀ ló ṣe ronú wa mọ́tò níwàkuwà lọ́jọ́ náà.